jẹ́ nkọ́kọ́ dá Yàyà Gàmbàrí ọmọ dáadáa ó béèrè ní orí TikTok ẹ̀ ní ọjọ́ wo wípé ẹ gbọ́ sí ẹ̀rí wà. My answer is this: ẹ̀rí wà, ṣùgbọ́n irú ẹ̀rí tó wà àti ibi tó wà ó jẹ́ oríṣiríṣi. Jẹ́ kí n sáré fi àwọn kan hàn ọ́. Yàyà Gàmbàrí tá bá ń sọ nípa pé ẹ̀rí ó rí pé ẹ̀rí la dárúkọ. Ẹ̀rí ẹlòmíì wà nínú àpótí, ẹ̀rí ẹlòmíì wà nínú agolo, ẹ̀rí ẹlòmíì wà nínú yàrá, ẹ̀rí ẹlòmíì wà oríṣiríṣi ibẹ̀, oríṣiríṣi ibi ló ń kálukú tọ́jú ẹ̀rí rẹ̀ sí. Ẹ̀rí ìtọ̀dọ̀ mi nínú pẹpẹ ló wà. Pẹpẹ àdúrà tá a máa ń tan kándù sí tá a ti máa ń gbàdúrà òun náà ní ẹ̀rí èmi ò lápòtí ẹ̀rí. Bẹ́ẹ̀ni ẹnikẹ́ni tó bá ní church tó ní pẹpẹ tó ní ọ̀tà tó ń kọjú sí tán gbàdúrà tá sẹ́ńtì bẹ̀ jáde ẹ̀rí tiẹ̀ nìyẹn. Ẹ̀rí kan mo fẹ́ gbé jáde fún wa yìí. Mo fẹ́ fi gbogbo ayé bá mi. Ẹ̀rí kan rèé o. Ẹ̀rí oníkàmpálà, ẹ̀rí aládìrẹ, ẹ̀rí aláǹkárá. Fẹ́ẹ̀tì àwọn obìnrin, àwọn ìyá olóṣó, àwọn náà ń gbélé yìí o. Àwọn ẹ̀rí wúkọ̀. Fẹ́ẹ̀tì bí ẹ ṣe ń kọ lálá. Ẹ̀rí kan nìyẹn. Á dára fún mi. Ẹ wá wo bí táwọn táàgì ẹ̀ mọ́ Ọlọ́run Àjàyí Ajiro bíkà Ọlọ́run Àgélú kí lọ́kàn Ọlọ́run Àgélú pẹ̀lú àpótí ẹ̀sìn, àpótí oṣó, àpótí àjẹ́, àpótí àwọn wàhálà. Ẹ jọ̀ọ́ kí lọ́kàn Ọlọ́run Akíntóbi pẹ̀lú ẹ̀, ṣùgbọ́n wọ́n táàgì ẹ̀ mọ́ ẹ̀rí kan nìyẹn. Nítorí ẹ̀ tó ń béèrè pé sí ẹ̀rí wà ṣùgbọ́n irú ẹ̀rí wo ni? Wọ́n lọ́dọ̀ àwọn kérúbù àti séráfù lẹ̀rí wà. Wọ́n nílẹ̀ Yorùbá nìkan ló wà. Ìdáhùn kan wà pé ẹ̀rí táwọn gbọ́ tó gbóná jù pé Ethiopia ló wà. Ethiopia làpótí ẹ̀rí táwọn yẹn tún wà. Náà oníkálukú ló mọ ibi tó gba ẹ̀rí rẹ̀ sí. Mi ò bú ẹlẹ́rìí kankan, mi ì dẹ̀ báàkì ẹlẹ́rìí kankan. Ohun tí mò ń sọ fún Yàdúrà Èso Ẹ̀mí Olúwakẹ́mi, àwọn tó ń gbọ́rọ̀ lágbọ̀ọ́yé tọ́rọ̀ máa ń nítumọ̀ létí wọn, wọ́n á mọ ohun tá à ń pè bẹ́ẹ̀. Nítorí jẹ́ ìṣòro wa gangan màá jẹ́ kẹ́ ẹ mọ̀. Náà àti Yàyà Gàmbàrí àti Alhaji Hamzat Oríyọmí a rí pé ẹ̀rí wà lóríṣiríṣi káàkiri, ṣùgbọ́n kí ni wọ́n fi ń ṣe? ń bò lẹ̀rí ti wá gan? Kí ni problem wa pẹ̀lú ẹ̀rí? Ẹ jẹ́ n ṣàlàyé díẹ̀ fún wa bóyá yóò lè yé wa díẹ̀. Ṣé rí Nàìjíríà tá a wà yìí a ní freedom of a religion. Ìyẹn ni mò ń sọ fún ya Èso Ẹ̀mí Olúwakẹ́mi tó ní àwọn àti Hamzat àwọn máa lọ sí ẹ̀rí wò káàkiri. Tó bẹ́ẹ̀ Hamzat Oríyọmí là tí omi ìbá tún ṣẹlẹ̀ tí òun gbọ́ pé àpótí kan ṣe nǹkan kan tàbí mùsùlùmí kan ṣe nǹkan kan tó bá sá ti mẹ́mi lọ tàbó pààyàn lára, iṣẹ́ ti as a presenter àbí àwọn tó ń gbà yàn ńlá tó ń gbà yàn lọ́wọ́ alágbára òkùnkùn tí ẹ̀ ní láti débẹ̀. Ibi tó ń gbà jẹ̀bi Alhaji Oríyọmí jẹ́ nìkan tó yẹ pé kò sí tẹ́ ẹ lè sọ right tiẹ̀ ló máa claim. Àpé tó ṣe ò dáṣẹ̀, àló ti wádìí ó ti rí pé ẹ̀rí kọ́ ló pa ọmọ yẹn simple, ó dẹ̀ ti confirm pé poverty ló pa á. Àtúní máa tẹnu máa pé ẹ ò tí ì sú ọ̀bọ yẹ́rì ló pa àbó nǹkan, but ẹ bá correct Alhaji Oríyọmí dọ̀la yóò sì máa jẹ́ oyé yín pé yes n tóun ṣe right. Now mi mọ́rọ̀ tiẹ̀ wá lénìí àtọ́làtọ̀, ṣùgbọ́n mo fẹ́ dá yín lẹ́kọ̀ọ́ ẹ̀yin èèyàn mi. Ẹ jẹ́ àmọ́ bó ṣe ń lọ nínú ayé yìí. Èèyàn lè gbóòsà, ó lè gbégún, àtìrẹ́ni tó ń gbégún wọnú ṣọ́ọ̀ṣì, àtìrẹ́ni tó na ẹgbá tó na àwọn èèyàn wọ́n dá wọn dùbúlẹ̀, wọ́n sì ń ná wọn lẹ́gbàá nínú ṣọ́ọ̀ṣì. Ohun tó sọnù nínú ayé wa òní Hosea chapter 4:6 yẹn sọ fún wa. Hosea chapter 6. A ké àwọn ènìyàn mi kúrò. 4:6. A ké àwọn èèyàn mi kúrò. Nítorí àìní ìmọ̀. Nítorí pé wọn ò ní ìmọ̀. Nítorí ìwọ ti kọ ìmọ̀ sílẹ̀. Ó kọ ìmọ̀ sílẹ̀. Èmi ó sì kọ́. Ọlọ́run bẹ́ẹ̀ bá ti kọ ìmọ̀ sílẹ̀, Ọlọ́run máa padà lẹ́yìn rẹ̀. Tó bá ti kọ ìmọ̀ sílẹ̀ tó ní ìmọ̀, Ọlọ́run á padà lẹ́yìn èèyàn. Ogún ọdún tí alágbádá ti ṣubú, ara yóò sì rí bóun dá. Kò ní mọ̀ bóun ti ṣubú lulẹ̀. Lórúkọ Jésù ogun ayé ò ní borí wa. Ogun ọ̀tá ò ní borí wa. Dáàdì mọ́mì tó ń wò mí jọ, mo gbàlagbà kí káàdì ẹ̀rọ pọ̀ díẹ̀ mi ní pẹ́ púpọ̀ nú ẹ̀kọ́ yìí. Ẹ dẹ̀ wá bá mi bẹ àbúrò mi, ẹ bá mi ṣe àpúgàmì kọ̀ọ̀kan lára Àgbàlá Gabriel, mo fẹ́ kó bì wíà, mo fẹ́ kó sọ́ra gan lórí kíni kò ń bọ̀ níbẹ̀. Ṣé rí pírọ́blẹ̀mù tá a ní àwa ẹlẹ́sìn ẹ̀jẹ̀ bíbá yẹn, ìṣòro wa ní ẹ̀mí, pàápàá àwa aláṣọ funfun, pàápàá àwa kérúbù àti séráfù. The problem tá a ní tó ń dà wá láàmú gangan ni ẹ̀mí. Ẹ̀rí pé ní sọ pé bóyá ẹ̀mí mímọ́ tàbí ẹ̀mí èṣù tàbí ẹ̀mí rírí tàbí ẹ̀mí pupa tàbí ẹ̀mí funfun. Ẹ̀mí
ní problem tá a ní now ẹ̀mí ni problem ń wá ibẹ̀ ni ìṣòro ayé wa ti bẹ̀rẹ̀ òun náà dẹ̀ ló ń dà wá láàmú títí dì sí ẹ̀mí ṣé gbàgbé ní ọjọ́ yẹn nígbà tí wọ́n ní bàbá Orímọládé ò mọ̀ nípa àpótí ẹ̀rí mo ní ṣùgbọ́n wọ́n mọ̀ nípa ẹ̀mí tó lo màmá Captain Abiodun Emmanuel tá a dẹ̀ gbà wọlé bàbá accept ẹ̀mí tó lo Captain Abiodun wọ́n dẹ̀ honor not in Nigeria only but the whole Africa ní ìlẹ̀sọ̀ àwọn ìlú mi ní Africa màmá yẹn ni ẹlẹ́mìí àkọ́kọ́ ohun tó bá dẹ̀ ti wí kò sẹ́ni tó máa yiri ẹ̀ wò àgbà pé ntọ́lọ́run wí ni ṣùgbọ́n ìgbà tó yá ni ẹ̀mí di tọrọ fọ́n kálé gbogbo ẹ̀ńtọ́ lákòótí ẹ̀rí ẹ lọ bí wọ́n léèrè wọ́n á ní ẹ̀mí sọ fáwọn Olúwa sọ fáwọn ẹ̀mí Ọlọ́run sọ fáwọn wípé àwọn kan lálà àwọn arákòótí àwọn kan lálà àwọn rí Bíbélì àwọn kan lálà àwọn rẹ̀ nìkan tó sọ̀kalẹ̀ bàbá àfáà yẹn ó láwọn ń ṣàdúrà lọ lóru làwọn rí ẹni yẹn tó sọ̀kalẹ̀ sí ibẹ̀ yẹn gbogbo aṣọ rẹ̀ ń dán mọ̀nàmọ̀nà àwọn wá tọ́ lọ wọ́n ló kírun àwọn náà bá kírun at the end ìgbà tó yá ó yọ Kùránì lábíyá ó gbélé àwọn lọ́wọ́ ó dẹ̀ lọ pẹ̀lú aṣọ orí ẹ̀ at the end wọ́n wá wò pé kí làwọn fi Kùránì ṣe àbí kí wọ́n kan àpótí fún out of 100% àpótí ẹ̀rí tí mbẹ́ kérúbà síráfù lónìí ṣé kí n mọ́tàn yín 90 or 95% àpótí ẹ̀rí Kùránì náà ni Kùránì lẹ́bàá mbẹ́ Ọlọ́run gbọ́ Kùránì lẹ́bàá nù rẹ Olúwa ló dẹ̀ sọ fún wọn wípé ẹ̀mí ló sọ fún wọn wípé gbogbo wàhálà tán máa hàn kí ó sí pátápátá ẹ̀rí kó wọnú ara wọn which means ọ̀ràn yẹn bẹ lọ́rùn mùsùlùmí àti kìrìsìtẹ́nì níbo lè rí wọn ti wá tó fi wọnú àpótí not only sí anes lótìtọ́ Ọlọ́run promise wa ní ẹ̀mí in the book of Joel chapter 2 verse 28 ẹjẹ́ agbọ́bi tá a ti ní problem o yóò sì ṣe ní ìkẹyìn yóò tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo that's the promise tí Ọlọ́run ní fún wa wọ́n tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo yes àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín ọkùnrin àti àwọn ọmọ yín obìnrin àtàwọn ọmọ yín obìnrin wọ́n máa sọ tẹ́lẹ̀ àwọn arúgbó yóò máa lálàá àwọn arúgbó yóò máa lálàá àwọn ọ̀dọ́mọkùnrin yóò máa ríran. bẹ́ẹ̀ni ní promise wa ní ẹ̀mí ẹ rí i pé èmi ó tú ẹ̀mí mi jáde sí ara ènìyàn gbogbo bí ẹ̀tọ́ lákòótí ẹ̀ tí ọba lánàá a sọ pé àwọn ríran tàbí wọ́n ríran sí òun nǹkan kan sá máa ṣẹlẹ̀ ni now ibẹ̀ ni ìṣòro ayé wa ti bẹ̀rẹ̀ wá nígbà tí wọ́n mọ Captain Abiodun dé tẹ́mi lò wọ́n now àwọn náà rí àpótí ẹ̀rí wọ́n gbé e wọlé gbogbo wa la accept ẹ̀ ó jáde lẹ́ẹ̀kan lọ́dún ní òkè ìṣúná bákan náà ẹ̀rí wọlé sádélú ẹ̀rí wa ń wọlé káàkiri síbikíbi irú ẹ̀rí wo ni kò sẹ́ni tó máa sọ wípé ọmọ àwọn ọ̀dà Yorùbá tá a máa pa ni pé ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ táfìlẹ̀kẹ̀ sí tọmọ ẹlòmíì Yorùbá tá a máa lò yẹn ẹ̀rí tó jẹ́ òrìjínà ẹlẹ́rìí mọ́ èyí tó jẹ́ pé mi ló pa mí débẹ̀ ẹlẹ́rìí mọ́ èyí tó jẹ́ pé nìkan ni mo wà òkọ́sẹ̀ ìbájọ wà ládùúgbò nígbà tó ṣàjọra wọn náà wọ́n á wá purọ́ mọ́ ẹ̀mí mímọ́ wọ́n á ní jáde wọ́n á ní ẹ̀mí ló sọ fáwọn àwọn rí bẹ́ẹ̀ ni ṣe gbé wá ẹ òun ló bá àwọn sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ènìyàn mo bẹ̀ wá irú ẹ̀mí wo ló ń fi ìran hàn ọ̀pọ̀lọpọ̀ lónìí yàtọ̀ sí àpótí ẹ̀rí ẹ̀wọ̀n tí wọ́n ń fi ẹ̀mí dálára lórí TikTok sẹ́mi Ọlọ́run náà ní sá oríṣiríṣi ẹ̀mí la rí báyìí ẹ̀mí tá a gbẹ́kẹ̀lé yẹn ẹ̀rí bí church yẹn kan ọ̀bá lọ déédéé tí ò sẹ́yìn bẹ́ẹ̀ ní sìn wọ́n gbé lẹ́mìí méjì mẹ́ta dùbúlẹ̀ àwọn èèyàn wà máa mú kándù wá sàpótí ẹ̀rí nìyẹn ni yóò sàpótí ẹ̀rí ṣùgbọ́n ẹ̀mí gangan ni wàhálà tá a ní kó tó dọ̀rọ̀ alápótí ẹ̀rí nínú ẹ̀mí ni problem ìṣòro gbogbo Kristẹni pàápàá sí alex until tí a bá jẹ́ kí n tax force ó ṣiṣẹ́ ẹni mo sọ lọ́jọ́ wo kì í sórí ọlọ́run sáà ló máa bá wa dá sí rárá o tí ò bá ti sí problem tọmọ kankan òkú níbì kankan tí wọ́n sáàyàn pa tí wọ́n gbórí ọmọ ọlọ́mọ kan síbì kan pariwo lọ wọ́n lọ bá Oríyọmí ní ibùdó ẹ̀ ní sẹ́ẹ̀ ló ṣe wọ́n lọ bá lọ́fíìsì ẹ̀ nínú àwọn ọ̀yà ṣọ́ọ̀ṣì oníṣọ́ọ̀ṣì káàkiri àwa la lọ pé nítorí ìṣẹ̀lẹ̀ tó dẹ̀ ṣẹlẹ̀ ni Oríyọmí ò lè sọ pé òun á máa yájú lé ṣọ́ọ̀ṣì káàkiri ẹ sí àpótí ẹ̀rí yín láéláé that is impossible náà lábẹ́ àkóso bó ṣe wù kó lè rí ẹ dákun torí Ọlọ́run àwọn task force ti wà fún wa àwọn kan wà tí wọ́n jẹ́ arojibika ambassador wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́ sójà wà nù wọn ọlọ́pàá wà nù wọn náà tó jẹ́ DSS wọ́n wà nínú wọn tẹ́lẹ̀ ìjọba aláṣọ funfun wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ the same thing nínú Lagos State Jesu Joint District we have task force tí wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ lábẹ́lẹ̀ ṣùgbọ́n mo sọ̀rọ̀ kan lọ́jọ́ wo bàbá Orímọládé nígbà tí babaláwo wá
tó sọdà aládùá Orímọládé ọgbà fa lọ́wọ́ wọn ò pé ẹ lọ kó fa yín sọnù torí ẹ̀kọ́ tó yí ó yé wa ó ní wípé láti inú bíbélì dé ọ̀dọ̀ àwọn àgbààgbà bẹ́ẹ̀ ni kẹ́ni bá sọ̀rẹ́ndà tó gbé òrìṣà rẹ̀ wá ẹ gbà lọ́wọ́ rẹ̀ bóyá kẹ́ ẹ dáná sọ àbíkà kan kò sí tí ó ṣe yín ṣùgbọ́n ẹ má lọ bá wọn ẹ má lọ yọgi tì wọ́n wípé dandan torí pé ó ti wọ kérúbù lónìí ọkùnrin afáyẹ̀dà ilé ìyá ẹ èso níbẹ̀ no ẹni bá gbàgbọ́ tó gbàgbọ́ tọkàntọkàn kókó gbogbo jádùkú ọwọ́ ẹ̀ gbogbo tó wà pátápátá oníkókó lẹ̀ now ẹni kò kan lè dìde kó máa lọ chọ́ọ̀chì kan kó máa sọ pé ẹ sí àpótí yín ẹ ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn task force pẹ̀lú àwọn ìjọba àti àwọn aládùá ọgbọ́n là á fi ṣe tá a fi wọnú ilé kálukú lọ tá a fi mọ kí ni wọ́n dì sẹ́rù bàbá là ń wọlé àtàgbà kò tiẹ̀ ń yà mùsùlùmí nǹkan á lọ yà lọ́dọ̀ tiẹ̀ náà á kọ́ lọ́pàá lọ́ba ẹgbẹ́ mi tó fírẹ́mù ara ẹ̀ sí ó lóun bá kírísítẹ́nì kankan sí rí òun ọ̀dẹ̀ wo àwòkọ́ sí wáyé tí òun kúrò nìyẹn kó tọ́jú ẹ̀ ó ṣe jẹ́ náà àpótí ló lọ kò dúró lórí àpótí ó tún lọ́pàá tánà bàbá ńlá méjìlá yẹn ń lò kò dúró ń bẹ̀ lásán wọ́n tún kọrin tọ́jú ẹ̀ mọ́ ti kírísítẹ́nì ọ̀dẹ̀ lóun wà àwòkọ́ sí anybody ẹ̀mí ló darí ẹni ẹ̀ wá sọ́dọ̀ tiẹ̀ náà màlẹ́kà ló gbé wá ẹ̀mí náà ni. yẹn mo sì ní kẹ́ ẹ bá mi pe Àgbàlá Gabriel ẹ bá mi táàgẹ̀ ẹjẹ́ ọ̀kan lára mo rí kó ti ń gbẹ ẹlẹ́mìí kérúbù àti séráfù láàyè wọ́n ti ń lọ́nú ẹ̀mí lọ́dọ̀ rẹ̀ kó fi ìṣubú tó ní lọ́dọ̀ Muyideen chájà Muyideen àwọn àfáà kó fi kọ́gbọ́n o ìgbésẹ̀ míì tó ń gbé ìmọ̀ alágbára díẹ̀ ẹ bá mi kìlọ̀ fún o mi ní ọmọ gbẹlẹ́mìí láàyè o ṣùgbọ́n gbogbo ìṣubú ìdààmú òórùn ìdọ̀tí ní kérúbù àti séráfù lónìí ẹ̀mí ni sà wọ́n á tún máa sọ fún yín pé wọ́n lẹ́mìí bí ẹ àwọn ṣọ́ọ̀ṣì wọ́n gbẹlẹ́mìí láàyè wọ́n lẹ́mìí irọ́ ni wọ́n ń pa o èké ni wọ́n ń ṣe o ní ọ̀sẹ̀ mi mímọ́ but àdàlù ẹ̀mí òfò ẹ̀mí òsì ti pọ̀ jù nínú ayé òde òní ẹ̀mí òtítọ́ yẹn kì í wá sígbà tẹ́mi bá ń lóyàn téèyàn ń fèdè fọ̀ òun kọ́ ni ẹ̀mí òtítọ́ o ẹ lọ béèrè ẹ gbé sínú làákẹ́ ẹ gbé sínú ọpọlọ dáadáa o gbogbo ẹ̀mí tó ń lò wọ́n yẹn lóríṣiríṣiríṣiríṣi mi ò ní ọ̀sẹ̀ mi ọlọ́mọbẹ o but ẹ̀mí Ṣàngó ẹ̀mí Ọya ẹ̀mí Ọ̀ṣun ẹ̀mí Ògún gbogbo ẹ̀mí ìmọ̀lẹ̀ lókùnú òòṣà àdílé ẹlòmíì olóǹtì káàkiri jìgán àfarawé ìjọ lágbẹ́dẹ́ sí lòkè nítorí pé gbẹ̀rí ṣàjọ̀dún ẹ̀dùn èmi náà gbọ́dọ̀ lọ gbẹ̀rí àlọ́bọ̀ bàbá yẹn bàbá olórí wòlíì bàbá Akínlábí ní Tápà wọ́n mọ̀ gbóhùn mi báyìí wọ́n lóbìnrin yẹn wá bá wọn bàbá ẹ̀ kan àpótí ẹ̀rí fáwọn ẹ̀ fún àlẹ́rìí iyekíye tó bá máa náà wọn mọ̀dúnláìkì bàbá yẹn bàbá láyé Ọlọ́run ní bí òun bá wọn lọ́wọ́ sí tí ò dá òun bá wọn kan àpótí ẹ̀rí kó ṣègbè fún àtiwọ́ àtowó rẹ̀ ẹlòmíì tí sì wá kára nítorí wá kiri dandan nìyẹn àmọ́ àwọn èèyàn tí wọ́n kan àpótí fún wọn lóríṣiríṣi tí wọ́n gbé káàkiri Ọlọ́run á bí yín bọ́lọ̀ bá máa mú yín kí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ kan látọwọ́ àpótí ẹ̀rí yín ni kò ní jẹ́ àmsáàtì nìkan ẹni tí ò àmsáàtì gan gbogbo wọn lè máa gbàlejò wọn nídìí àpótí yín tẹ́ gbé káàkiri bó kálukú ọ̀bá lọ sọ́ra